ẹni tó bá mọ̀ bá ló ń pọ́n balẹ̀ ló ń fún yìí pọ́n bá ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà ìyá lára ọba àjẹun ẹni sádìyẹ ìyá lára kò ní rógun pẹ́rẹ́ alára alára gbára dé o yeye alára ti arare ò rẹpẹtẹ arare làbúrata aládìdé yeye alára ti gbára dé o. Yeye alára o. Ìkòkò tó dá dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀gbọ̀n kan sọ fún. Yeye alára o. Ìkòkò tó dá dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀gbọ̀n kan sọ fún. Yeye alára ti gbára dé o. Mama. Alára tó lára. Àbí wo ni wọ́n pè ní yeye alára? Èmi náà ni. Ìwọ yeye alára? Títóbi ní Ọlọ́run ìyanu o. Oníṣàràmà ni bàbá yìí. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Bíọ́lá. Alo onígbèraga. Onígbèraga ṣe ojú ọ̀rẹ́ lójú sílẹ̀ ní pípé Ọlọ́run ti wà lẹ́yìn ẹ̀. Ìgbéraga orí burúkú tí yẹ ṣe tí yẹ fi kúrò nílé kó tó di pé ó wá padà ṣànkú fáínálì níwọ̀n náà wá tẹra mọ́ àbí orí pé orí ẹ̀ ti dàrú dẹ̀ ń gbọ́ mi tí mò ń pè ẹ̀ láti bẹ̀ yẹn ò dẹ̀ dá mi lóhùn bó ṣe ń ranjú mọ́ mi. ìjọ sọ́nbà mi sì ẹ̀ èmi púpọ̀ tí lórí burúkú ni ẹ̀ ní. ṣáyé ń ṣiṣẹ́ ni wọ́n wọ̀nyí. ṣé wọn kó o ṣe láti jọ nínú ilé mò ń wù ẹ̀ mi ò kí ń dẹ́ ẹ lóhùn. má ṣe orí burúkú tọ́tọ̀ mi ní alẹ́ yìí o tó rọ̀ kí yìnyín odò. má ṣe orí burúkú dé ọ̀dọ̀ mi ní alẹ́ yìí ṣùgbọ́n mi. inú ẹ̀ tí ò dẹ̀ dùn yẹn kò dẹ̀ ní dùn kalẹ̀ wàá rí. ó dà ó máa ti padà tẹ báyìí ẹ tẹ. ẹ ṣe ni Bíọ́lá ṣọlá ọdún jẹ ti pẹ́ Bíọ́lá bá wọlé jẹ ti pẹ́ èmi ló wọ́n jẹ́ ọ̀la èmi kí ọ́. ọkọ mi o ó ti pa mí o orí mi o Bíọ́lá Bíọ́lá ìyàwó mi. ojú mi ti ń wọ́ báyìí báyìí ọkọ mi a máa bú mi òyìnbó a máa bú mi wọ òyìnbó ó gbọ́ tó yìí tó gbé. Ìyàwó mi ló lù báyìí. Ó ti dáa ọmọ tó sọ wípé ẹ̀bà tó rogún ìyá òun tẹ̀ ó dí kókó ìtàn bí ìyá ẹ̀ ṣe lọ ló fẹ́ gbọ́ olórí burúkú yàrá ya tiẹ̀ nígbà tó kórí burúkú ẹ̀ lọ ọmọ tó rẹ̀ mí lẹ́kún rẹ̀ ló bá mi lù báyìí. ọbúyá mi o. Bíọ́lá
tí mi ò bá pa á lẹ́yìn àjẹ́ pé jáde kan ni wọ́n ti bí mi lọ́mọ. ìbọn mi yà. ẹ má sá lọ o níbo ló lọ ò gbọ́dọ̀ lọ o má sá lọ o kó padà wá bí ọkọ mi ọkọ mi. wọ́n ti gba bẹ́ẹ̀ olórí burúkú ti sá lọ. èmi lọ́jọ́ kú ẹ pé máa rí i pé mo pẹ́ fúnra ara mi ni kò lè yẹ lẹ́nìí. bí mi ò bá pákó kú lẹ́yìn àjẹpọ̀ máa lè jà ìní. ọkùnrin tí ò tọ́ ọkùnrin kò má rẹ gbòòrò ṣàwó. ẹni tí ó ń yàtọ̀ lè gbé wọ́n ń bọ̀ bọ̀ ṣẹlẹ̀ ìbọn kí ló dé bọ̀ ọ̀pẹ̀ láti mi ni ọ̀ láti mi bọ̀. àbúrò àti ilé ìyọrẹ ẹjọ ọmọ olórí burúkú kan wọ bí báyìí. èmi ò rọ́mọ lórí búkú. ọmọ olórí burúkú kan ti sáwọ bí báyìí. ọmọ mi ni mo fẹ́ pa ni. ó máa kú ni olórí burúkú rẹ̀ máa kú ni. ẹ fẹ́ fẹ́ràn mi. ó máa kọ́ pátápátá mo fẹ́ pa ni. tó bá jẹ́ bí báyìí ló wà ẹ bá mi gbé jáde. àfikún ọkọ̀ ló lè tẹ̀lé kó sùn lọ́mọ náà kó tẹ̀sán fẹ́ ṣe yìí. ẹjọ kí ọmọ kan tí èmi bí olórí burúkú ọmọ tí mo bí kó máa lo ìyàwó tí tèmi. ṣé ẹ mọ̀ pé ọmọ tó bá ti nà ìyàwó bàbá ẹ̀ yẹ lọ́nà dájú ṣáká ó tó ti nà mí máa pa ni. ó máa kú ni ó máa kú ni sẹ́ẹ̀. ẹjọ́ ta làwọn. ẹjọ́ tọrọ Ọlọ́run o ẹ má sọ pé ta làwọn o ta ní tọrọ má gbé bẹ́ẹ̀ ṣe jẹ́ ìyàwó lé ní òfẹ́ mọ èjì yín bẹ́ẹ̀ náà lèmi náà ṣe jẹ́ ìyàwó lé ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣọ́ra yín o kí ló dé. mi ò lè bẹ́ẹ̀ wí. dáńkù ara wa ìwọ ìyàwó lé. bẹ́ẹ̀ni. ó gbọ́ ọ̀rọ̀ mọ́ di ẹni ẹ̀kọ́ tó wálé ọkọ wàláhì tó bá sí pé yín ò ní làákàyè irú tòrò má gbé yìí ọwọ́ òtórí èyí ó ń kọ̀ǹtù ẹ̀. yọrẹ tó bá bú ìyàwó mi èmi náà bú ẹ wò yọrẹ tó bá jẹ́ bí báyìí ni ọmọ lórí burúkú ìwà ẹ wọ síta kí n pa fúnra ara mi ṣùgbọ́n tí ẹ bá wọ síta tí n bá wá lọ ṣèwádìí mi tí mo mọ̀ pé bí báyìí ló wà ẹ jẹ́ mọ̀ mi o ẹ jẹ́ mọ̀ mi o ẹ jẹ́ mọ̀ mi o. ọkọ mi tiẹ̀ sọ fún mi pé inú ilé lọmọ burúkú olórí burúkú yẹn wà. ọmọ burúkú ara ẹ̀ wọ́n wá wọlé kọ́ lọ́mú. ẹ ó tẹ̀ ti dà máa wọlé. mama kí ló dé kí ni mo ṣe fún yín. tó bá tún kọ ọba yìí ìbọ́jú ẹ̀mí. tó bá tún kọ tó bá tún kọ máa fáyà ẹ máa fáyà ẹ fáyà pọ̀ fáyà. máa kọ́ parẹ́ tí máa jọ kọ́mọ lórí mo orí pẹ́ ẹ̀mí gbé yẹn wọ́n máa là méjì gbọ́dọ̀ ní. my love ayé mi ìfẹ́ mi ojú ọgbẹ́ mi ẹni bí ọkàn mi bébì mi jẹ́ a máa lọ. ẹ̀yin kan ti ya wèrè ẹ̀yin kan ti fi wí ẹ̀yin kan ti ya wèrè. yèyé alára o. wọ́n dàbí àkọ́mọ́dé ṣìkìjì ọlọ́run púpọ̀ ọmọ òfò. ìkòkò tó dá dúró láì fara ti kankan igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá ẹni bá fojú di ọtí kan jọ̀ngbọ̀n kan sọ fún yèyé alára o. ìkòkò tó dá dúró láì fara ti kankan igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá ẹni bá fojú di ọtí kan. kò sí nǹkan kan tí ó jẹ́ ìsọ̀kan fún mi bí tọ́wọ́ bó dé dúró yìí sùúrù la máa ṣe o ṣó ti yẹ ń sìn ó máa ṣe sùúrù tó. wọ́n ní pẹ̀lú wọlé lébi wá wọ́n ti sọ fún ọ̀rọ̀ tí wọ́n sọ fún tàbí ẹ̀ kò ní wọlé lébi bíbá ìwá wọn ò bí dá. ṣó ní sùúrù ló máa ṣe o ti gbọ́ tí mo sọ fún ẹ kó lọ fọkàn ara ẹ balẹ̀ wá jẹ́ ìṣàlàyé kankan fún bábẹ́ ní o ò lè fẹ́ lómi ìṣe bàbá tó lóun ló bí ẹ. ẹ̀wọ̀n tí wàá sún mi kú báyìí mo ti ń wá bí ti máa ságbá ní kété ẹ̀ sá lọ rárá kúrò ní tó sí wọn. má ṣe ìwádìí má sá lọ o ti gbọ́ ṣọlá ohun ogun ọ̀lẹ́lẹ́ ní kọ́nà má ṣe ṣó ti yẹ ọmọ pápá abúlé ìṣètò èmi nìkan náà ní gbajúmọ̀ lábúlé yìí mi ìdẹ̀lẹ̀ gbẹ́ sọ́dọ̀ wọn ni mo gbọ́ ọmọ ọlọ́mọ sọ́dọ̀ ní tèmi kan máa ṣe pé tó bá ti di láàárọ̀ ọ̀la mo fẹ́ kó wọlé kó sùn tó bá dà ọ̀la màá lọ sọ́dọ̀ balẹ̀ wọ́n á pe bàbá ẹ̀ wọ́n á bá a sọ̀rọ̀ á ní kó dẹ̀ bá yí padà pẹ̀lú tèmi tiẹ̀ sọ fún lálẹ́ yìí á pa àwàdà tó ti yẹ ẹ́ sìn kò fọkàn rẹ̀ balẹ̀ o ti gbọ́ ṣé kí wọ́n á kàn fún ẹ tó máa jẹ mo ti jẹun ma. o ti jẹun wá fún wa ṣe sùúrù ṣó ti gbọ́ máa ń gbọ́ gègé kankan gbọ́ kò lè wọlé ìwádùn ẹ̀ wọ́n ò bí dá mò ń bọ̀ jẹ́ ìtúlọ̀ba kí n wàrà tó tún fẹ́ dá mò ń bọ̀ ṣọlọ́hùn ògùn lè ní ìlàjọ wa fi wọ́n ra wa ṣọlọ́ wà fún wa fún wa ṣe ọmọ ìdí ẹṣẹ́ rú. wọ́n wá wò wípé ayalẹ́nu ló jẹ́ fún mi ọmọ tí mo fi kalẹ̀ sí ibi báyìí sìn mo wá ló gbà lọ bí mi ṣe rí ẹmọ nìyẹn àmọ́ tó wá gègé onídójú fún mi báyìí ni pé ohun tí mo wá ní sìn
ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rìn. màmá iṣẹ́ Elédùà ni àwa máa rí ìdí ni ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. mo lérò pé ọmọ tó jókòó yìí ó ò lè mọ̀ orúkọ ẹ̀ ní Bánjí. ọmọ mi yìí ni àwọn ọ̀rẹ́ mi yà ní wèrè nígbà tó lọ́dún dẹ̀ máa ṣe ló bá ṣe alábàápàdé ẹ̀ ó ní omi ló fún òun kódà àwọn tó wà bẹ́ẹ̀ gbàdàn wọ́n tún jẹ́rìí sí wọ́n ní bó ṣe fún lómi tó mú bá àwọn ló bá nà mọ́lẹ̀ rírí tí máa rí ọmọ mi ṣe rìn wọlé padà nìyẹn mo wá lẹ́yìn tó ṣorí ńlá bàtàbàtà fún mi ó nídìí kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìdí ìrè ta ṣe wá bá ṣe máa dé bíbà yìí tí mo ní kí wá dúpẹ́ oore ni mo ní wá dúpẹ́ o. màmá Elédùà òun ni ká fọpẹ́ fún oore tí èèyàn bá ṣe lèèyàn máa gbà oore tẹ́ ẹ ṣe òun lẹ kẹsàn-án yìí àmọ́ kẹ́ tó lọ ẹ máa fún mi ní account number yín àti phone number yín ṣé ẹ rí ẹ lè wá síbí ní ìgbàkúgbà tó bá wù àmọ́ kẹ́ tó wá ẹ ṣèwádìí lẹ́pà oge lẹ́pà mú bẹ́rẹ̀ àtìwé wá kó wá gba phone number màmá àti account number wọn ẹ wo màmá mi ò ní àsìkò tó pọ̀ ó dìgbà kan náà. àràrẹ pẹtẹ àrà. yèyé alára tó jàrà lọ bá àṣà ó kárí. àràrẹ pẹtẹ àrà. obìnrin tó dọkùnrin lọ́la ń perí ẹ̀ ó yá yèyé alára. yèyé alára ti dára dé o. ìyá gbogbo kò kọ méjèèjì fún kíákíá. ẹni tó lára ti gbára dé kẹrù. ẹni tó bá mọ bá ló mọ bá ló. oníṣàràmà ni wọ́n lọ́rùn ló. oṣù kan ṣe lánàá Abíọ́lá nínú àdìgbò yìí alára. kókò sí tí Ọlọ́run ò lè ṣe o. ó ga ọ. láàárín ìgbàwo sígbàwo. jíjẹ mímu kò sí tó jọ mo ti yó ju mo ṣe lérò lọ. ọkọ mi 2 million láì gbé láì fà jálọ irọ́ jálọ irọ́ mi dúpẹ́ mi ò máa dúpẹ́ létà jálọ. Engineer gbogbo àlàyé tó ṣe pátá ni mo gbọ́ but listen tẹ́tí kò gbọ́ tèmi you see àwọn àgbà bọ̀ wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò lẹ́ǹkan ẹsẹ̀ méjì bọ́ ṣòkòtò lẹ́ǹkan náà ṣe rí ìta fẹ́ ṣe yẹn afẹ́ fúnra wa ní ẹ̀dẹ̀ ìkíni suggestion tèmi rè ẹ jẹ́ ká parí estate tí wọ́n gbélé wa lọ́wọ́ náà ká parí ẹ̀ ṣe mọ̀ pé company yìí wọ́n ti promise wá pé barracks yẹn o àwa làwọn máa award contract yẹn fún but èmi wá ń rò pé wọ́n fẹ́ ká parí estate tá a bá wọn ṣe ìkan rí bó ṣe rí kan tó lè award barracks yẹn fún wa ni so nígbà tẹ́ bá ní ká máa ṣe léyìí ká tún máa ṣe yìí ká máa ṣe tọ̀hún mélòó la fẹ́ ṣe pọ̀ so advice tèmi ní pé ẹ jẹ́ àtètè rush eléyìí ká parí ẹ̀. ṣùgbọ́n àkọ́ ìbá. aláìgbọràn ló fẹ́ yà sọ́mọ́rú wàhálà tó fún mi ṣe kó tó di pé mo débi sọ́mọ́ kó kéré sẹ́ni tí mo lè má fira mi hàn ọjọ́ méje péré òun ni mo fún ẹ mọ́ tó bá ṣe lẹ́yìn ọjọ́ méje tó o gbélé ẹ kúrò bí àbí kó o san 15 million wà á rí mi wò bí ràn tó o rántí iye ọjọ́ tí mo fún ẹ ọjọ́ tí mo fún ẹ mò ń kà lọ́kàn mi ó dẹ̀ dín díẹ̀díẹ̀ tó bá pé lọ́jọ́ méje ọ̀hún wà á rí nǹkan tí màá fojú ẹ. I don't know.
Sergeant Abati. So èmi ni mo ń sọ̀rọ̀ ó jàre. Listen. I want to see you right now. Mo fẹ́ rí nínú ilé mi mo wà ń bí. ẹ lè jókòó. Ṣé mo lè mọ fún Yes ma. Ṣẹ́rí mi fún àwọn ìmọ̀. Bàbá náà fi ni mò ń jẹ́. Èmi ni mo mọ ọba ìyẹn yìí tẹ́ jókòó yìí tí mi ò fọba ṣeré. Èmi ni mo mọ ọ̀nà tí mò ń tọ̀. Mi ò fẹ́ kẹ́ ẹ jẹ́ kí Dongari kó pa mí kó dẹ̀ pa ọ̀gá mi. Lẹ́ẹ̀kan sí, I am Baba Nafisat. Dongari. Sorry, madam. First of all, I am retired Colonel Agunbiade Amekunlaye. Sorry ma. Retired Colonel Agunbiade ni. Mo fẹ́ kẹ́ assist wa lórí nǹkan kan mà ní. Because ọ̀rọ̀ náà ò yé mi. Suddenly mo kàn déédéé rí ọmọkùnrin kan tó wá attack mi lójú ọ̀nà. Ó wá bá mi pẹpẹsẹ o, ilé mi tèmi ń gbé o, ilẹ̀ mi tí mo rà, ilé tí mo fowó ara mi kọ́, ogún ara mi, èmi ń láti kúrò ń bẹ̀. Òun fún mi ní just 7 days. Ó tún náà repeat, oníjọ́ méje péré lòun fún mi pé kí n kúrò àbí kí n san 15 good million naira. Ṣẹ́mọ̀ ó sound somehow. Máa wí pé kéèyàn tó wá bá irú mi gẹ́gẹ́ bí iye ológun tí mo jẹ́, irú àyàwó ló kó báyìí. Mo dẹ̀ fi rẹ́rìn. But èyí tó wá funny jù ní wípé after àjọ yẹn mo wá wà nínú ilé mi nínú bedroom mi. Bó tún ṣe wá appear sí mi nìyẹn ní matrimonial home nínú bedroom mi. Mo ń ṣe nǹkan kan lọ́wọ́ ni bó ṣe appear nìyẹn. Ó bá tún wọ́n mi nínú ilé mi wípé ṣé mo rántí pé 7 days lòun fún mi o, 7 days yẹn tí yóò ti dín ijọ́ díẹ̀ o. So tíjọ́ yẹn bá pé tí mi ò bá kó 15 million wá àbí kí n gbélé mi kúrò, òun á ṣe gbá, òun á ṣàwo. Ó dẹ̀ sọ gbogbo jargons tó máa san, ó dẹ̀ tún disappear. Ṣé mo thank God around tí a máa ń preach nìyẹn pé ó dáa kéèyàn máa ṣe dáadáa. Pàápàá jùlọ sí ẹni tó bá kéré síyàn, ẹni tó bá ṣàbúrú sí ẹ gan kó ṣe dáadáa fún. Ọpẹ́lọpẹ́ oore tí máa ń ṣe fáwọn boys mi. Yes sir. Àbí? Bẹ́ẹ̀ ni oore sir. Àbí mi ń ṣoore. All correct sir. Ṣẹ́rí kó jẹ́rìí sí oore tí mo máa ń ṣe fún wọn lòun fi dí mẹ́fìtì pé kóun introduce yín sí mi kẹwàá assist wa ní tó gbé wa débi nìyẹn. Ẹ ní èèyàn kan Dongari. Ó appear, ó ń disappear nínú ilé yín. Ó tún wá fún yín ní ọjọ́ méje pé kẹ́ fi kúrò nílé yín. Ọjọ́ méje yẹn kọ ọjọ́ méjì báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ kí lórúkọ ẹni yìí gangan? Dongari ni mà. Àná orúkọ tó sọ gangan. Dongari gangan ló ń jẹ́ mà. Ẹ wo ẹsẹ̀ gbé yẹn ti sẹ́gbẹ̀ kan náà. Èyí tó ń bí mi nínú gangan ní wípé sọ wípé ó appear, ó ń disappear nínú ilé yín. Ó tún wá ní kẹ́ kúrò nílé yín. Ọjọ́ tó wá fún yín tó wá kọjọ́ méjì báyìí. Ẹ̀yin má worry, máa kàn yín lára láìpẹ́ yìí. Ṣé rí nǹkan tí àjọ ń sọ yìí? Ẹ wo, ẹ má pè security kankan. Lẹ́yìn èyí tẹ́jọ́ ń gbélé, ẹ má sọ fún anybody. Ẹ jọ̀ọ́ mà, ẹ jẹ́ ká pè security. Ẹ ṣe rí nísìnyí ẹlẹ́yìn bọ̀ lọ́dọ̀ wa, ẹ béèrè àdírẹ́sì wa, ẹ béèrè phone number wa, kọ́kàn wa lè balẹ̀. Ṣé rí kọ́kọ́rọ́ security ìlú yìí? Ọwọ́ ọ̀gá wa ló wà. Ẹ jẹ́ kó pe civil defence, ẹ jẹ́ kó pọ̀ ọlọ́pàá, ẹ jẹ́ kó pin àmì, kó pọ̀ gan-an, kó destroy nígbà tó bá wá. Oh, I see. Nígbà tó mọ̀ pé lè dá ṣe, ẹ ṣe wá síbí. Ọkùnrin tí ò tọ́ ọkùnrin kó má rẹ̀ gbòòrò ṣàwó. Ẹni tí ò níyà tó bá dé gbó ẹ̀yìn ta ló fẹ́ gbé. Yèyé alára ló ń bọ̀ lọ́nà kan yàgò fún ni. Ìwọ ló ń rojọ́ náà. You see, ara ta máa ń sọ fún ẹni yẹn tó bá ti débì kan kó máa try láti censor dialogue ẹ ò ní gbọ́. You talk too much like parrot. Alára.
Yèyé alára ló ń kọlẹ̀kùn bó balaya máa yọjú. Mo fẹ́ fi clean ìdí yín ni sọ. Ọkùnrin tí ò tọ́ ọkùnrin kó má rè gbòòrò ṣàwó. Èmi sójà. Ẹni tí oníyà tó bá dé gbò èyí ta ló fẹ́ gbé. Yèyé alára ló ń bọ̀ lọ́nà kan yá yàgò fún ni. Dongari. Ta ló ń jẹ́ Dongari? Ta ló bí? Ta ló ní? Ayé wo ló ṣó níbo náà ti fi orí ẹ̀ sọlẹ̀? Ẹ wò, mo fẹ́ rí. Gbùrùgbùrù bojú ọjọ́. Tó fẹ́ tó tẹ́ṣí kò sí kíkọ̀ tó lè kọ̀ tó fẹ́ tó tàgbò. Ta ló ṣe fún ẹ? Níbo ló ti kàn án? Ó pẹ́ bóyá èmi àti àfi ojú kan ara wa. Yèyé alára ló ń kọlẹ̀kùn bó balaya máa yọjú. Please move back. Ọkùnrin tí ò tọ́ ọkùnrin kó má rè gbòòrò ṣàwó. Ẹ jókòó sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe dàbí olóńdù yìí. Iye tọ́lọ́ dámọ̀ yín láti gbàtọ̀ bí yín ó ti fò lọ. Òṣì ló kún bẹ́ẹ̀. Kò sí bàbá ńlákùn bàbá ẹni tó máa gbé yín dìde ń bì. Ẹni kankan tó bí nínú obìnrin kankan ò lè gbé yín dìde. Má ta léyìí. Tí bọ́dẹ̀ bá ta, katapila ni wọ́n máa fi wú yín kúrò bí èmi ni mo sọ bẹ́ẹ̀. Mi ò rẹ̀ ní ohun tó lè gbé yín o, mi ò mọ̀. Gentleman. Ká ní gentle. Oh, sorry, Colonel, Major, Brigadier Dongari. Oyè tuntun. Èmi rò pé ká ṣètò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmì kébìlì nísìnyí tó ti jẹ́ pé kọ̀ọ̀kan náà ni wá mi ò ń ṣe Haúsá mi ò ń ṣe Ìgbò ọmọ Yorùbá kan náà ni wá náà at least you understand. At least kí ni àpò lórí burúkú ni. Mo kàn já wẹ̀rẹ̀ ni. No. Mo ń try láti sọ pé Yorùbá la jọ ń sọ. Bàbá Simbi ni mí. Mo dẹ̀ mọ̀ pé bí òjú ọjọ́ kan sí méjì á fi jura wa lọ ká tiẹ̀ ní ọ̀nà yẹn. Kò ní dá fún Simbi kò ní dá fún yín. Kí ni tá a fi bí Simbi ó máa ra mọ́ yín dì í. Mo kàn já wèrè. Orí sàtífíkẹ́ẹ̀tì mi rí. Orí sàtífíkẹ́ẹ̀tì mi rí. Mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn náà wọn tí mo sọ pé mo bọ̀ bí lọ́jọ́ méje. Kò séyàn bí kò séyàn bí gbàtẹ́bí àtẹ́jọ́ sọ. Highs to highs. Àtijọ́ sọ̀rọ̀ fúnra wa ni. Tí mo ní pé mo ń padà bọ̀ bí ó bá èmi dẹ́jà nítorí wọ́n jẹ́ sójà. Mo tiẹ̀ ti ń ronú pé tí bá máa dé bí máa bá sójà tó máa tó bí 200. Gbogbo wọn máa ṣe kí ni? Ọkú dànù. Wọ́n máa ṣọ́kú dànù ni. Kò sí wàhálà mo ti wá bẹ̀ ń bí wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ ni o. Wèrè wo ló ń dàgbàdàbọ̀ yẹ̀rìyẹ̀rì? Ta lélẹ́yìí? Tari. Ta lélẹ́yìí? Ìwọ, ẹ dìde. Kò sí iye eré tí ajá lè máa ṣe lójú ẹkùn, àṣemọ́ ló ṣe. Kò ní dáa fún yín. Wọ́n kò gbèrè ní yín ni. Wọ́n kò ayé yín fẹ́ bàjẹ́ ṣá. Ó ṣe pé àkọ́kọ́ ẹni háhá, ó ṣe kejì ẹni háhá. Ẹ fẹ́ kó sọ pé kí n lọ kú kẹ́ wá ní háhá bì. Háhá yẹn náà máa ṣe pàyà yín lé. Àbọ̀ àbálọ̀rọ̀ yín níwọ̀ èmi mi ò ní bẹ́ẹ̀ ní gbólóhùn kankan rárá. Olórí fún. Wonderful. Wonderful. Tó bẹ́ẹ̀ ni
ju bí o ṣe lérò lọ. Ta ni wọ́? Ta ni ẹ fún alára ẹ? pípé ire Àmọ̀ó Àkàngbé ọmọ Balógun Dogari ó ní wọ́n pè mí. Mo kọ̀rọ̀ wọ̀ sí ìbàjẹ́ ò bá mi lára mu, ìrẹ́ jẹ́ mo kọ̀ ọ́. Ẹni bá gbìyànjú láti fẹ́ fọwọ́ lára èèyàn jẹ kódà kó jẹ́ olórí orílẹ̀-èdè yìí, hey má sọ́ndì kò sí gbogbo ẹnikẹ́ni tóun kò lágbára kó lóun fẹ́ fi agbára tóun ní rẹ́ èèyàn jẹ, hey má tú díẹ̀ wò. Bí èèyàn bá ṣẹ̀ mí má dẹ́sẹ̀ rí àfún mi ò kọ̀rọ̀ kókó kó bá kú ó kú fẹ́lẹ́ da ẹ̀ ni torí mi ò fi bẹ́ẹ̀ lẹ́mi dáríjì bó ṣe lè wù kó rí. Ta ni wọ́n fúnra ẹ̀? Mo ti rìn tó pọ̀ púpọ̀ tí ò ṣe fi ẹnu sọ. Ìfòòró ọkàn ni mo jẹ́ fún ẹni tó wu ìwà ìbàjẹ́. Orúkọ mi ni Yèyé Alára. Inú agbègbè wa ń bí náà ó máa jọ mí lójú o. Mo dì mọ́ ẹ jòjẹ́ mọ̀ pé tá a bá ní ká wò lọ wò bọ̀ ó ṣe àwọn nǹkan kan tó wú mi lórí tó bá jẹ́ mo láǹfààní láti bí ọmọ obìnrin ni ó ṣeé ṣe kí n sọ wípé kọ́mọ mi jò ẹ́ nítorí bó o ṣe ń ṣe ó wú mi lórí tí n bá ní pààrọ̀ àmọ́ ó wùwà bàjẹ́ díẹ̀ ó bàjẹ́ àmọ́ ẹja fìyẹn lẹ̀ ó dùn wò ó dùn rí lọ́mọ obìnrin mo ti fojú inú mo ti fi pa gbogbo nǹkan tó wà lójú ẹ rẹ́ mo tún fojú inú mo fi wọ aṣọ mi sí ẹ lọ́rùn mo tún wá fojú inú ọ̀hún mo fi yọ gbogbo ètò tó wà lórí ẹ kúrò mo gbé wíìgì sí mo wá rí ẹ bí ọmọge gangan ó dùn lọ́mọge jápa yẹn ti kọ́nẹ́ẹ̀lì àbí kí ni wọ́n korúkọ ẹ̀ mo bó ṣe máa bá mi lọ sọ fún àwọn kọ́sítọ́mà tèmi ti wá bá mi mo dẹ̀ ti fọkàn wọn balẹ̀ pé màá wá àkànṣe sọ̀rọ̀ wọn ó máa fún mi ní owó tàbí kó kówó lé wọn lọ́wọ́ torí màá sọ fún wípé kó ṣe kí ni kó dá wọn lọ láàrin èní sí ọ̀túnla àwọn yẹn máa lọ bá torí mi àti ẹ ò lè jọ wà nírú òbí tá a wà yìí kí n dẹ̀ sì máa bínú. Tó bá jẹ́ ọ̀nà tí o fẹ́ gbégbà nìyẹn máa ṣe ìwádìí sí i máa dẹ́rìí pé mo yanjú ẹ̀. Nǹkan tó ń bí mi ní tẹ́lẹ̀ ni wípé wọ́n níyàn kan jẹ́ Dogari ó àpíà ó tún disapia wọ́n ní níbo. Nítorí ó jọmọ gbà ẹrù ó bá ẹ torí ó jọmọ lé ó wò pé bò ló fẹ́ sá lọ ó jọmọ náà iná ń jó ó wò pé inú ẹ̀ ló máa wà tó máa fìfẹ́ lá yéè kò sí wàhálà jápa yẹn ti nà mo mọ̀ pé bó pẹ́ bóyá ó dò tó rú gbù bó pẹ́ bóyá àmórísùn ẹ̀. Yèyé Alára ṣáà lè mọ́ra jù báyìí lọ. Yèyé, mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ kan, mo dẹ̀ fẹ́ kó yé yín dáadáa. Ẹ ṣe gàrí. Yèyé, mo fẹ́ kí ẹ jìnnà sí Dogari. Nítorí pé èèyàn burúkú ni àwa súnmọ́ yín dáadáa a dẹ̀ mọ̀ wípé èèyàn dáadáa ni
kò dẹ̀ ní dá kí èèyàn burúkú àti èèyàn dáadáa kán máa rìn kó má bàa ta epo sí àlá yín. Ẹ má bínú yìí. Bùrú. Òun bàjẹ́ fún ẹ. Àṣẹ yìí. Àṣẹ. Tanímọ̀lá kò lè burú fún ẹ. Àṣẹ yìí. Àṣẹ. Mo nífẹ̀ẹ́ gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Àmọ́ èyí tó tún wá sọ ní wákàtí ọ̀wọ̀ yìí ó ti jẹ́ kí n nífẹ̀ẹ́ sí. Ẹ ṣé gan yẹlé. Mo ti fi àwọn kankan dún ẹ wò lákàìmọye ìgbà tó jẹ́ kó yege. Tanímọ̀lá, èmi náà rí àwọn àpẹẹrẹ kan ní ìrìnjọ́ mẹ́ta yìí. Ṣé jẹ́ kí n sọ kí ní ẹ̀kọ́ fún ẹ? Ọmọ tí èèyàn bá ń tọ̀ tí èèyàn ò bá fi ọ̀nà yẹn hàn ọmọ, ọ̀nà náà á gé sí méjì. Tí ò ní sọ́nà àbáyọmọ́ láyé àti láyé. Pẹ̀lú bí inú mi ṣe ń dùn tó sí nǹkan tó sọ fún mi ní wákàtí ọwọ́ yìí. Bí mo ṣe di èèyàn tí mo dì ní èlé yìí, máa kẹ́kọ̀ọ́. Ta ni? Wọ́n tánu. Ẹjọ́ sá. Ta ni ọ́? Ẹ ṣàánú mi sá. Ẹ ṣàánú mi. Èmi ló ń ṣe mí. Ẹ ṣàánú mi ẹjọ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Èmi ló ń ṣe mí. Ẹ ṣàánú mi sá mi. Mo ti wá. Àti wá ní sá. Wá lọ sí wá sí. Ìwọ àtàwọn wo lẹjọ wá wà bí? Èmi nìkan ni mo wà bí o. Èmi nìkan ni o. Èmi ló ń ṣe. Ẹ sá, èmi pẹ̀lú dáàdì mi la ní àwọ̀ mi fẹ́ padà sọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni mo ṣe ń sá káàkiri. Òun náà ló gbé mi débi báyìí sá. Ó fẹ́ padà sọ́dọ̀ bàbá rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni sá. Lọ mú ọ máa sá káàkiri. Lọ fi wá dé àyè. Èmi ló wá ń ṣe ń bí. Bọ́dá kan tó sọ pé àwọn fẹ́ mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi nìbàdàn. Ó ní pé àwọn ráyè ń sìn pé ó di next week káwọn tó lè ráyè. Wọ́n lọ́dẹ fi lọ mí pé kí wọ́n máa sùn sọ́dọ̀ wọn. Mi ìdẹ̀bẹ̀ sùn torí wọ́n á lọ máa fi lọ kú lọ máa lọ mi. Pápá wọn ti fún mi lọ́wọ́ mo ṣe ní kí wá ìyẹ̀rà sí ìbà yìí díẹ̀. Ọ̀dà ṣé ọkàn tiẹ̀ ti wá balẹ̀ wípé ọtí débi tó máa gbé báyìí? Bàbá sá. Ṣé ọmọ ẹni tó ní ilé ni? Mo ìjọ mi mú sá. Ẹ má bínú sá. Àti jẹ́ta ni mo ti wà ń bí báyìí sá. Ibi ni mo ń sùn sí. Mo kàn ní kí n fọwọ́ tilẹ̀kùn yẹn bóyá ó máa ṣí ní. Ilẹ̀kùn bá ṣí ni mo rí fún ọmọ kékeré kan tí mo rí sùn. Ẹ mà gbà mí. Èmi ló ń jó bí ewé ojú omi báyìí. Ẹ mà gbà mí o. Ìjẹta lọ ti wà ń bí. Tó ń sùn ní àhín. Ọwọ́ àfọwọ́ tilẹ̀kùn. Bóyá yóò ṣí, ó ṣí. Ó sì rí fóòmù ọgbẹ́. Ọ̀dà ẹ̀mí mo ní létọ̀ wà yìí o. Dájú ẹ̀rọ sà ẹ̀jẹ̀ ìṣàánú mi sá tí yóò ní bàjẹ́ ìjọ torí Ọlọ́run. Ẹ̀bẹ̀ kọ́ wò mí nǹkan tó jẹ́ kí n yẹra nílé ọmọ mi obìnrin kan ṣoṣo tí mo ní tó nífẹ̀ẹ́ síṣẹ́ tí mò ń ṣe yìí tó yan iṣẹ́ mi yìí láàyò mo sì nífẹ̀ẹ́ sí ọ̀sán kan òru kan lọ́fòṣọ́lẹ̀. Olúwa máa ṣe o. Yorí ẹsẹ̀ gírí àwọn èèyàn tí wọ́n wá ń kí mi lọ kí mi bọ̀ ló jẹ́ kí n yẹra nílé torí oníṣègùn tí ọmọ ẹ̀ fòṣọ́lẹ̀ lọ́sàn-án gan tó kú ìtìjú ńlá ni èyí ló jẹ́ kí n yẹra nílé mo fi lọ sílé mi tó wà lé abà kejì lọ́hùn. Má ṣe o ẹ̀rọ tó ẹ má bínú sá. Kò sí kókó mi kò sí kókó sá. Tí ò bá sí ohun tí mo rí lára rẹ̀ bá kàn ní nǹkan bá kàn ní nǹkan. Ṣé sàtìyìn náà ní bàjẹ́ sá? Ẹ ṣe nǹkan mo dúpẹ́ sá. Ẹ ṣe sá. Ẹ ṣe. Abíọ́lá Adùnní Fọlágbadé. Orúkọ rẹ̀ mọ̀ dùn. Ǹjẹ́ o mọ̀ pé ọlọ́lá ni ọ́?
kódà ọlọ́rọ̀ ni ọ́ pẹ̀lú. Wò mí èèyàn ńlá ni ọ́. Ìjọ jẹ́ wá mọ̀ wípé ọ̀nà láti di gbogbo nǹkan wọ̀nyí ọ̀nà tó pọ̀ ni. Ọ̀pọ̀ o ìyẹn tó bá bọmọ jẹ́. Bàbá mi ò kí ń ṣe ọmọ burúkú àmọ́ nǹkan tí ẹ̀ ń sọ kò yé mi rárá. Kí ìyá mi tó kú ni wọ́n ti jẹ́ kí n mọ̀ tó sọ fún mi wípé kí n má máa tójú bọlé. Ìyá rẹ ní kó ọmọ tójú bọlé. Àmọ́ bí àwọn èèyàn bá wá tójú bọlé dọ́dọ̀ tiẹ̀ ń kọ́. Tó dàbí igi àràbà tọmọ ara ayé ń sá sábẹ́ rẹ̀ báyìí. Omi kó dàbí odò ńlá tọmọ ara ayé ń bù mú bù ẹ̀ tí wọ́n ń bù bọ́jú. Àbí kó dàbí oyin inú afárá táwọn ọmọ èèyàn ń bù lábáyìí tí wọ́n ń tọ́lá. Báwo ni ìbá ti dùn tó? Adégorí okùn sílẹ̀kùn ọ̀sì sílẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n làárọ̀ kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ ní yàrá àkọ́kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ a kì í morúkọ ikú kíkó pa ni o Àdùnní ọmọ Àjíkẹ́ o. Adégorí okùn sílẹ̀kùn ọ̀sì sílẹ̀kùn ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ ní yàrá àkọ́kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ a kì í morúkọ àrùn kárùn ògbénidè Àdùnní ọmọ Àjíkẹ́ o. Adégorí okùn sílẹ̀kùn ọ̀sì sílẹ̀kùn ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ ní yàrá àkọ́kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n là ràdá a kì í morúkọ ikú kíkó pani a kì í morúkọ àrùn kárùn ògbénidè a kì í morúkọ òfò kófò ṣe ni ó Àdùnní ọmọ Àjíkẹ́ o. léjìdá ńlá rágógó dẹ́ ìtàsẹ́ nípasẹ̀ apá agùnmọ̀nà kì í kágídórí apá agùnmọ̀nà kì í kọ́pẹ̀dórí bágbọ̀nrín bá gbó ọjọ́ ọkú rẹ̀ ayẹ ìtàsẹ́ nípasẹ̀ Àdùnní ọmọ Àjíkẹ́ o. Ọ̀kàrẹ̀ Àdùnní gbogbo ètùtù tá a ti ń ṣe fún ẹlẹ́dàá rẹ látàárọ̀ ẹlẹ́dàá rẹ gbé ẹlẹ́dàá rẹ rọ̀ mọ́ orí rẹ gbé àyà rẹ gbà ó ti dọmọ mi lónìí báyìí o ó sì ti dọmọ ayé nu ó ti dọmọ ọrún malẹ̀ ikú kíkú kan ò ní ọ pa àrùn kan ò ní ọ gbédè gbogbo ohun tó o bá dè nílé ayé báyìí wọn ó dè lọ́run èyí tó o bá tú wọn bẹ́ẹ̀ tú lọ́run torí bí àkùkọ adìyẹ bá kọ láyé báyìí ẹgbẹ́ rẹ̀ àgbà lọ́run ni bá gbọ̀nrín bá gbọ́ ọjọ́ ọkù rẹ̀ ayé ni kónú gẹ́rẹ́ báyìí ládìyẹ tó kó ìmọ̀ bọ̀ ikọ́ kan ikọ́ bálá ikọ́ èkéjò lọ́nà ìwọ ti dọ́mọ ayé wò mí já ewé lọ́wọ́ ọ̀tún kọ́ ọ já léwọ́ òsì ewékéwé tó o bá já tó o bá papọ̀ tó o pò pọ̀ gbogbo ohun tó o bá rò lọ́kàn pé kó ṣe ni ọmọ ṣe ọkàn rẹ ti balẹ̀ máa yọ̀ kọ́ máa fẹ́ lá mọ̀ ń bọ̀. Bí mo ṣe rin àwọn ìrìn mi nìyẹn ká tó rí oṣù mélòó kan sígbà tí a wà yìí máa ń wo ẹ̀rín àwọn ìrìn kan máa sọ̀rọ̀ ẹ̀tọ́ lọ́la mo fẹ́ pẹ̀ka agbára mi mo fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ mí níbí báyìí níbi táwa yìí bí yèyé alára mo fẹ́ pẹ̀ka yẹn sí ìlú mi ìwọ́dẹ ni mo fẹ́ fi ṣe olórí. mo fi ń dá nínú ojú ẹgbẹ́ yóò ní dà ní láéláé ṣègbè pé kò yẹ yín pé ẹni kábàámọ̀ wípé ṣe lè fún mi ṣe yẹyẹ ṣe. ta ni. ṣe yẹyẹ. o lè máa lọ.
Ta ni? Gbogbo nǹkan tí èmi pẹ̀lú ẹ̀ jọ sọ, ó gbọ́dọ̀ sọ fún ẹ̀dá àlàyé kan. Ó gbọ́? Ó gbọ́ mi? Bàbá Amọ́ta, mo fẹ́ kẹ́ bá mi ṣe àyẹ̀wò, kẹ́ bá mi wádìí ẹ̀wọ̀ ẹni tó ń jẹ́ Dongari yìí gangan. Níbo ni agbára ẹ̀ ti wá? Bó ló ti kan títí ẹ̀? Ìyá alára, ó ti mọ Dongari, àmọ́ ó tún fẹ́ mọ̀ dáadáa. Ó fẹ́ kí n yẹ̀ wò. Mọ́dà àmújìnà, ọmọ mi ní Dongari. Bẹ́ẹ̀ ni. Ọmọ mi ní. Bàbá Amọ́ta, ṣé ẹ gbàgbé pé ẹ sọ fún mi wípé ọmọkùnrin kan ṣoṣo tẹ́ bí kò fẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe kò fẹ́ ṣe rárá? Báwo ni Dongari ṣe wá jẹ́ ọmọ bíbí yín? Ọ̀tọ̀ ni, òótọ́ mo sọ bẹ́ẹ̀. Iṣẹ́ orí Dongari tó rí òun, ọmọ mi ni lóòótọ́. Àwọn ọmọ kò lára kò lẹ́bí, èyí tó sì lẹ́bí tí ò fẹ́ bí tá a jágbà bí káàkiri wọn lórí ta báwọn lèmi mọ́ kó mọ́ra tí mo sì mọ́ ń sọ wọ́n di nǹkan. Ọ̀dà ìwọ náà nǹkan ṣé òòyì iṣẹ́ ọmọ mi ọ̀sàmọ́ bí wọn náà ṣe dọ́dọ̀ mi. Ìyẹn túmọ̀ sí wípé bí mo ṣe jẹ́ sí yín ni Dongari náà ṣe jẹ́ sí yín. Wọ́n jẹ́ àdàpọ̀ torí ọ̀nà tí ikú gbà lórí igi kọ́lé yẹn gbà débẹ̀. Ó yàtọ̀tọ̀ àmọ́ ọmọ mi náà ni ọmọ mi ni. Bàbá Amọ́ta, ọ̀tá ò ní bà ọ́. Mo fẹ́ mọ ìpínlẹ̀ Dongari. Nísòro bí mo bá gbọ́ ọ yé gẹ́gẹ́ bí àṣírí rẹ̀ ló fẹ́ mọ̀. Mo fẹ́ mọ̀ bóyá irú agbára tí mo ní ní Dongari náà ní. Mọ̀jà ṣe bẹ́ẹ̀ mọ̀jà ṣe bẹ́ẹ̀ ó dàbí kéèyàn wá sọ́dọ̀ mi ẹ̀kọ́ wa máa bẹ̀rẹ̀ pé òun fẹ́ mọ̀ pilẹ̀ rẹ̀ èèwọ̀ àgbẹ̀dọ̀. Ó dàbí pé ẹ ti gbàgbé bàbá Amọ́ta. Pé kí ni? Ẹni tí ń bá ṣì dí mi yìí fún ọ̀wọ́ kò wọ nǹkan àbá. Bẹ́ẹ̀ ni nǹkan ó bá àṣẹ lè yún mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹni ọba ṣì hàn báyìí ó fojú rí o kò fojú rí o nǹkan ó bá àṣẹ lè yún. Ó dá ṣé kí n ṣìdí wọn yìí báyìí. Gbọ́ àgbẹ̀dọ̀ ẹgbẹ́ àti iṣẹ́ fún má ṣe yún má jà ṣe yún. Tó bá jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ ti agbára Dongari. Irú kí ni ìwọ ọmọdé yìí gbé wáyé ọba má jà ṣe báyìí má jà ṣe bẹ́ẹ̀ eyín ò dáa èèwọ̀ lè yún. Ètò gbé wáyé ti le jù ìyá alára. Ọ̀dà wọ́n bá jẹ́ bó ṣe fẹ́ nu a jẹ́ pé èmi rẹ̀ á jọ wọ ilé ńlá nù. Èmi ò lọ pé ìkòkò dùbà àti pé ọ wàá fojú ara rẹ wò bọ́ ọ bá rí gẹ́gẹ́ bọ́ ọ bá tún wá rí bí èèyàn bá ti tẹ́ ẹ lọ́rùn ní kò wí mi ṣé èèyàn tẹ́ ẹ lọ́rùn. Tí n bá wà wò tí ò bá yé mi ńkọ́. èyí ò kí sí ẹ lọ́wọ́ èyí ò ti kù sí ẹ lọ́wọ́ àmọ́ pé kí n fẹ́nu mi báyìí kí n fẹ́nu mi sọ èyí ò dé wọ̀ ó dòdì. Ẹ má rọ̀ mí lẹ́jọ́, ẹ má bẹ èmi rojọ́ kankan o tí mo fẹ́ ni mo sọ fún yín. Mo ní mo fẹ́ mọ ìpínlẹ̀ yèyé alára. Mo fẹ́ mọ̀. Dongari kí wàá ń ṣe báyìí mọ̀jà ṣe báwọn ó dàbí kéèyàn kan wá sí ọ̀dọ̀ mi ní àyè kó wọ́n máa túdìí rẹ̀ wò kí n wá lanu kí n wá máa sọ fún tọ̀hún. Ẹ sọ fún
ẹ lanu ẹ sán fún gbogbo wa lájọ mọ̀ èmi àti yín jọ mọ̀ pé ìtọ́nà wọn gbọ́dọ̀ dà lómi wọn gbọ́dọ̀ dà tọ́ lómi ó tán. ṣé mo wá sọ fún yàn ni. ọ̀nà wo lẹ fi sọ fún yàn ṣé bẹ́ẹ̀ sọ fún mi ọ̀dàlẹ̀ nìyí ọwọ́ ọ̀dàlẹ̀ nìyí ṣé mi tẹ́ sọ fún mi ni pé nínú gbogbo àbàtà wa yìí kò sẹ́ni tó máa lè halẹ̀ bíi tèmi kò sẹ́ni tó máa lè buramúramù bíi tèmi. ṣé àti wá rẹ́ni tó bú ni. ọmọ yóò bú ọmọ tí mo fẹ́ gbá ojú ẹ̀ tó dì mí mú tó gbé mi rìn tí ò bá jẹ́ pé mo níyè ìlú bá ti ṣubú síbi tí mo wà tí màá jẹ́ra síbẹ̀. wàá sọ pé kó o ti wá pamọ́ pọ̀ kó o ti rò wípé ẹ̀mọ́ ti dalẹ̀ kì í ṣe báwọn. nígbà mo ní pé ní gbogbo àdúgbò yìí kò sẹ́ni tí ó lè búramúramù bíi tiẹ̀ ṣé mo mọ̀ pé bílẹ̀ òun náà yọ fìdí sí ni n ò mọ̀ gbogbo ara tẹ̀yìn ọmọ ìwà gbé wá lákòókò yìí kò yé mi tó mọ́. àwọn ọmọ wo. ohun tí mò ń sọ ni pé yóò mọ̀ bí bàbá ọmọ bó bá fẹ́ràn ọmọ yóò fìdí agbára oríṣiríṣi hàn ó mo ṣe fún ọ. ẹ̀yin lẹ ṣe fún lè yà lára ẹ̀yin lẹ ṣe fẹ́mi dùn gàrí náà àbí kò sí wàhálà ó ti yé mi. èmi ló fẹ́ dánwò. ẹ ṣe rántí èmi ló fẹ́ dánwò. wípé tí bá jágàjà àrùn mẹ́ta tí mo pọ́ itọ́ mọ́ tí mo pò mọ́ àtẹ́lẹwọ́ mi tí mo sọ yín ní àbàdà lórí ìsúkẹ́ àmú yín ẹ ìrántí bẹ́ẹ̀ àbí kò sí wàhálà. ẹyin máa mo jà ọtí síbìlà. ẹ wá o tí mo bá yín sọ ní kẹ́ ẹ gbọ́ o tí mo sọ fún yín ní kó yé yín mo fẹ́ mọ ìpìlẹ̀ yèyà lára simple. gàrí ọ̀ní sinú bí o ọtí fìlà níwájú mi ọ̀fà àwọn orí rẹ mọ̀dọ̀rú rẹ wò. ṣé mo kẹ́ yín rò mí lẹ́jọ́ ni abẹ́mu ẹ̀yin rò mí lẹ́jọ́ ni o ṣó ti yá àbí kò yá. mo tún ti ń sọ̀rọ̀ jù. ṣó ti yá àbí kò yá. ní sùúrù mo wà fún ara mi pogun báyìí. ọ̀dà ìdúró gbogbogbò làbóso awo òṣùgbò rírẹ́ kó o má dọ̀bálẹ̀ o òṣùgbò ríro kó o má dùbúlẹ̀. ọ ti tọ́ ọmọ ogójì ọdún báyìí kẹ́. ẹ mọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ńgbà tẹ èmi ibi tẹ ti èmi. òṣùgbò ríro kó o má ṣe dùbúlẹ̀ o làwọn mi ń tẹ lálẹ́kẹ̀ dòǹgárì wò fúnra rẹ bọ́ bá rí ẹja ńlá bá sọ lálẹ́ omi yí rálẹ̀ omi ni. ṣé gbogbo tí bá rí ń bí ṣé bẹ́ẹ̀ náà lórí. ṣèbó ti wò. mo ti wò ṣé bẹ́ẹ̀ náà lórí tó bá jẹ́ bẹ́ẹ̀ mo ti rí. ṣé o rí nǹkan ni. ẹrù kan dọ̀ yín nìkan ni mo tẹ̀dọ̀ sí ni ní kíni ní báwo kí ló ṣe yìí. mọ́mú yìí kíni. má fi sọ́wọ́ sí o má fi sọ́wọ́ sí múlẹ̀. ní kíni ní kíni ní kí ló ṣe yìí. wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi. Dongari. ó tí mo rí tí n bá lọ tí ò bá dùn bí mo ṣe fẹ́ máa sún níná ni bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ máa sún níná ni nìkíni èmi ò bá yìí jẹ́ yìí. àbí ẹ wo mo ń padà bọ̀ dẹ̀ mọ̀ kí tí bá wà fi jẹ́ mọ́mì kí ni mọ́ mọ́mì mọ́ kí ni kí mọ́mì mọ́ bó ṣe wà yìí mo fún yín 24 hours tí n bá rí náà máa dáná sun fúnra. Hello, Ṣaléwá. Ó ti wà ń tà. Okay. Mo ti fẹ́ sùn ṣùgbọ́n màá ṣílẹ̀kùn sílẹ̀ fún ẹ. All right. Kí ló dé? Ta lẹ béèrè? Ta lẹ wá? Fara ẹ balẹ̀. Mo mọ̀ pé o mọ̀ mí. Àmọ́ bó o ṣe mọ̀ mí, bẹ́ẹ̀ kọ́ ni mo rí tó. Tó bá ní èèyàn burúkú tí ń pọ̀ mọ́ wẹ̀, kò sẹ́ni méjì tó jẹ́ bẹ́ẹ̀ ìyá yín ni. Gbogbo àsìkò tí mo fẹ́ lò bí olè tó ṣe tó kàn. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo lè fẹ́ kó wọ ẹ̀ létí.
inú ibi tó wà yìí inú àhámọ́ ló wà, inú ibi tó wà yìí inú ogun ló wà, nínú ibi tó wà yìí àyànmọ́ tọ́lọ́ dìdí ìyànmọ́ ẹ látòdì ọ̀run èèyàn ńlá ni ẹ. Àmọ́ arábìnrin tó jókòó tì ó ti fẹ́ yí kádàrá ẹ padà ṣàìdá, ó máa sọpin ẹ di bó ṣe fẹ́. Tó o bá kíyèsára ìjọ mọ̀ pé o ò ní láyé lò mọ́ rárá. Tẹ́ bá kúrò níbí báyìí má pè yẹyẹ sí yàn. Mo mọ̀ pé ó lè máa sọ fún ẹ wípé ìwọ ló yan fẹ́, ó lè máa sọ fún ẹ pé òun fẹ́ sọ ẹ dọlọ́lá, ó lè máa sọ fún ẹ pé òun fẹ́ gbé ẹ ga ju bó ṣe rò lọ. Irọ́ ni o, nítorí ó ti mọ̀ wípé nígbà tí wọ́n bí ẹ gangan wọn kọ̀ lámọ́ ẹ, nítorí pé ó ti mọ̀ wípé nígbà tí wọ́n bí ẹ ògo àtọ́lá wà lára ẹni. Má jẹ́ ń tán ẹ, gbogbo ògo àtọ́lá tó ò ní pátápátá ó máa gbà kan tí ò ní sí kankan bẹ́ẹ̀ tó máa kú mọ́. Ọ̀nà àbáyọ kan ṣo ló wà tó bá fẹ́ kúrò nínú ẹ̀. Àkọ́kọ́ ò gbọ́dọ̀ bá yàn sọ, ẹ̀kejì ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kíákíá. Tó bá gbé ayé ò lè nítumọ̀, kò sí nǹkan tó wù kó lè sọ pé òun fẹ́ ṣe fún ẹ, òun tán ra ẹ jẹ ni. Wo bí mi ò sọ lásán, mo ṣetán bí mo ṣe wà yìí láti fún ẹ ní 2 million naira. Tó o bá ti rí àláàtì lórí fóònù ẹ, mẹ́sẹ̀jì kan máa tẹ̀lé, o gbọ́dọ̀ gbìyànjú láti hard fast lórí mẹ́sẹ̀jì náà. Tó o bá hard fast lórí mẹ́sẹ̀jì náà, ẹlẹ́dàá ẹ̀ ó máa wù ẹ́ níran ni nígbà tó o bá fẹ́ kú kúrò. Náírà. Báwo lárákùnrin ṣe máa account number mi? Ó dára. Nígbà wo àjọ máa ló lẹ́ẹ̀pẹ́ ni ẹni bá ní kí la fẹ́ ṣe ó la máa ń ṣe hàn. Ní gbogbo àbá ìpátápátá ni mi ò fẹ́ gbọ́rù ẹnì kankan bẹ́ẹ̀ yàtọ̀ sí Dògárì mi ò fẹ́ gbọ́. Ẹni bá lóun ya wèrè èmi àtọgbọ́n àtètè àti gbogbo ẹ̀ ní màá fi rí wọn bọ́lẹ̀ kódà kò jẹ́ kábíyèsí mo ń bọ́ àbá yín láàfin. Tani. Ṣẹ̀gẹ́tì. Ọmọ ayé ni ẹ máa bọ̀. Kí ló ṣẹlẹ̀? Kó tó di pé ó jẹ wá máyé tán, àwa náà lè jẹ́ òsinmi. Ṣèkìtì, Ṣèkìtì, wọ́n parọ́ fún ẹ. Wọ́n parọ́ tó ẹ̀jẹ̀ kó lè já mi. Ládùúgbò tí mo ṣe fún ẹ. Ṣèkìtì, Ṣèkìtì, Ṣèkìtì.
kó sí kòtò kò mẹ́ni ó máa yọ. Ẹni retí ìrànwọ́ kò tètè rẹgbẹ́. Ẹni gbẹ́ kòtò sílẹ̀ kó rántí ẹni máa kó sí. Mo finú tán ẹ. Ó dà mí. Mo gbé ẹ sókè. Ó jọrọ ẹ mọ́lẹ̀. Nítorí owó. Ó gbà bọ́dẹ̀ fún mi. Mi ò ní jẹ́ òjèrè ayé. Mi ò ní jẹ́ òjèrè ọ̀run. Wọ́n ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Èmi ò ṣe tirẹ̀, èmi ti múra tán o. Wọ́n ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Olúwa gbàkóso ayé mi. Ọ̀run gbàkóso. Olúwa gbàkóso gbogbo ẹ̀ṣẹ̀ mi. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa gbàkóso ayé mi. Olúwa jẹ́rìí agbára rẹ̀ láyé mi. Lórúkọ Jésù. Olúwa jẹ́rìí agbára rẹ̀ láyé mi. Lórúkọ ẹ̀jẹ̀ Jésù. Mo dúpẹ́ pé ẹ ti dáríjì mí. Jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ̀. Kí ni láyọ̀? Kí lè yí lọ́gbọ̀n? Kí lè gbé yíga títí ayérayé? Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Láti kò ní o. Torí bí mo ṣe ń gbàdúrà lọ́wọ́ ni mò ń gbọ́ pé èèyàn kan ṣí gẹ̀ẹ́tì wọ́n ń gbé mọ́tò wọlé. Mo ṣí gẹ̀ẹ́tì pásítọ̀ àwọn ló gbé mọ́tò wọlé. Ìjọ kí ni mo lè ṣe fún yín o? Mo ti wá sọ́dọ̀ yín rí àmọ́ wọn ò jẹ́ kí n wọlé, wọ́n ní mi ò lè rí yèyé alára. Hello. I'm a banker. At the same time, I'm a pastor. Ní ìtumọ̀ wípé I'm a working pastor. Kí wá ni mo lè ṣe fún yín gangan? N tẹ́lẹ̀ ṣe fún àpò àwọn tó gbé nílé ni àmì ìbéèrè. Ìránṣẹ́ Ọlọ́run Ayọ̀míkún ni orúkọ mi. Ẹ jọ̀ọ́ àwọn nǹkan kan rú mi lójú tí mo fẹ́ ṣe ìbéèrè nínú ilé yìí. Kò clear sí mi bẹ́ẹ̀ mo fẹ́ béèrè àwọn ìbéèrè yẹn. Kò bá dára fún yín láti jẹ́ ká wọlé láti béèrè ìbéèrè náà. Kí lẹ pè orúkọ yín lẹ́ẹ̀kan sí? Ìránṣẹ́ Ọlọ́run alààyè Ayọ̀míkún. Ṣé ráyọ̀ yín tó kún yẹn ó dẹ̀ máa ti bàjẹ́ ni? Rárá o. Kí lẹ ń tọ́ láti sọ? Ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹ fẹ́ wọnú ilé yèyé alára wa kẹ máa wá béèrè question and answer àbí kẹ máa béèrè kẹ máa dá yín lóhùn abẹ́ẹ̀kọ́ ṣé aráyé tí mo dì í tẹ́bà ti pẹ́ bí sọ́dọ̀. No, ẹ jẹ́ má bínú. I think I'm right. Ibi number 46 ní ibà ẹ̀. Bẹ́ẹ̀ ni ibà náà ni a fẹ́ wà. Ti yé mi ìránṣẹ́ Ọlọ́run lẹ pera yín náà ó yẹ kẹ́ máa béèrè
fún ọgbọ́n látọ̀dọ̀ lọ́nkẹ́ tó máa rìn káàkiri tó ti yẹ cherry fence tó ti wà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ìyá tó kéré nọ́mbà 46 lòun náà tó ìbẹ̀lẹ̀ ń lọ kì í ṣe bí. àmọ́ náà ní kí n wá bá ẹ sọ nǹkan kan nígbà náà. ẹ jọ̀ọ́ sà kí lọ́lọ́run tí mo ṣe ọ́ ṣùgbọ́n lọ́run sọ pé mo ti dáríjì mi ni mo ti fi èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ mo ti fi sílẹ̀ mi ní kankan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. ọlọ́run ò fi nǹkan kan láti sọ fún yín pé láti wá bá yín wí bẹ́ẹ̀ ni kò sí ní kí n yẹ̀ yín lọ́wọ́ wò àmọ́ ní last week tí mo wà níbí ni ọlọ́run tó kàn sí mi nípa ọ̀rọ̀ tó máa ń sọ náà ọ̀rọ̀ tí ọlọ́run ní kí n sọ ó ń fì mí lẹ́nu ó sì ń tì mí lójú. ọlọ́run ní kí n jèrè ọkàn yín kí èmi àti yín ká sì fẹ́ra pé ní pípa ṣíṣe eléyìí èmi àti yín a ní nǹkan kan láti fi bá ọlọ́run rìn. ẹni ọlọ́run rán yín sí mi. bẹ́ẹ̀ni. ẹ ti sọ pé òjíṣẹ́ ọlọ́run ni. òjíṣẹ́ ọlọ́run ni mí. abẹ́yìn ni Ezekiel Ayọ̀míkún Martins. bẹ́ẹ̀ni àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀. olúwa gbígbéga máa ní àwọn títóbi fún wọn lọ́rọ̀ bá olúwa máa ṣe níbi tí mo rò pé mi ò lè ríyàn fẹ́mi láyé mọ́ pẹ̀lú bí mo ṣe rí àti nǹkan tí mo ti dánwò olúwa ẹ máa ṣe ó gbígbéga fún yín ó ti tóbi fẹ́ yọ lọ́rọ̀ bá olúwa ẹ ṣé o. Yes ma ẹ má bínú mọ́ ṣé ẹ ti gbà láti jẹ́ kí dádì kí wọ́n jẹ́ ọkọ yín. ẹ wo ìfẹ́ ọlọ́run ni kò ṣe. Mami, ọlọ́run á bá wa rìn. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé agbórúkọ yín mọ̀ yín ga ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Ẹ̀yin lẹ mú gbogbo tẹ̀sí ṣohun gbogbo. Agbé yín ga fún ọ̀nà àrà èyí tẹ́ gbà fi ṣe lé Olúwa ẹ gba ẹ̀yìn wa. Àmín Jésù. Gbogbo ọpẹ́ Olúwa ẹ jẹ́ kó yẹ fún yín. Yèyé alára ti gbára dé o. Ẹni tó lára ti gbára dé kẹ̀wò. Ẹni tó bá mọ̀ bá ló ń pọ́n balẹ̀ ló ń fún yìí pọ́n bá. Ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà. Ìdí alára ọba àlàmà jẹun. Ẹni sádìyẹyẹ alára kò ní rógun pẹ́rẹ́. Alára gbára dé o. Yeye alára ti gbára dé. Arare ò rẹpẹtẹ. Arare la furata ara ti dé. Yeye alára ti gbára dé o. Yeye alára o. Ìkòkò tó dá dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀gbọ̀n kan sọ fún. Yèyé alára o. Ìkòkò tó dá dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀gbọ̀n kan sọ fún. Yèyé alára ti gbára dé o.
alára tó lára ló gbára dékẹ̀. ẹni bá mojú oògùn ló ń pa bí ìrè. alára tó fà tọ́lá ó ti dé. ẹni mojú ọ̀nà mà ní kẹjẹ kò tọ́. ìdí alára tó jọba bùbí lọ. òkìtì ṣáà níṣẹ́ dọ̀bọ̀.